Good evening, good morning, good afternoon, my people. We are bringing you another gist, and the gist for today is that Mama Agba wọ́n sọ̀rọ̀ nípa àwọn olórí o, wípé kí wọ́n stop láti máa parọ́, wípé kí wọ́n stop láti máa parọ́ pé àwọn lóyún fún kábíyèsí. Ẹ̀yin èèyàn lé gist tèmi nìyí o. If today is your first time on my channel, please can you please go straight and press the notification bell so that whenever I post any gist you can get. To my old subscribers, I say thank you. God Almighty will bless you. Òkè òkè lọ́lá yín á máa lọ́lá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Ẹ̀yin èèyàn lé gist tèmi nìyí. Wọ́n ní ìyá àgbà, wọ́n ní ìyá yìí wọ́n náà ń gbé palace o, wọ́n náà dẹ̀ ti lé ní 90 something years. Àwọn ni wọ́n jáde ńgbà kan tí wọ́n ní kí Queen Naomi ní sùúrù fún kábíyèsí, ìpè torí pé kò easy fún wọn láti lọ fẹ́ ọkùnrin míì. So àwọn náà ni wọ́n wá jáde nísìn. Wọ́n ní màmá jáde, màmá sọ̀rọ̀ pé kò sí èèyàn kankan. Wípé gbogbo wọn ń parọ́ ní pé àwọn lóyún. Àlẹ́jì ni o, nǹkan tá a gbọ́ la wá sọ o. Wọ́n ní àfi tí ọkàn Queen Naomi tó bá súre fún wọn. Wọ́n ní àfi tí ọkàn wọn bá súre fún wọn. Wípé torí bí wọ́n ṣe wá sínú palace tí wọ́n gba kábíyèsí lọ́wọ́ Queen Naomi, wípé wọ́n fi ọwọ́ kan ọmọ Ọlọ́run ni. Gist tèmi nìyẹn o, ẹ̀yin èèyàn lé. Bá a ṣe gbọ́ gan, ó lágbára. Allegedly ni o. Bá a ṣe gbọ́ nǹkan tá a gbọ́ la sọ o. Mi ò bá kábíyèsí gbénu palace o. Wọ́n ní ìyá àgbà ló sọ o, wípé ìyá àgbà ní pé àfi tí wọ́n Queen Naomi bá yọ́nú sí wọn o. Wípé kí wọ́n lọ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́wọ́ Queen Naomi, pé wọ́n ṣe Queen Naomi. Wípé ọmọ Ọlọ́run ni Queen Naomi. Èèyàn lé gist tèmi nì. Wọ́n ní Ashley ló jáde o, ló sọ pé òun lóyún fún kábíyèsí o. Wọ́n ní nǹkan tóun ò dẹ̀ fi. Wípé kábíyèsí ò pay attention sóun mọ́. Wọ́n ní wọ́n ní ó wá ìṣèjáde. Wọ́n nígbà tó sọ ọ̀rọ̀ yìí, wọ́n ní kábíyèsí ní kò sí nǹkan tó jẹ́ tuntun because gbogbo ìgbà wọ́n ní kábíyèsí ní nǹkan táwọn máa ń gbọ́ ní póyún bàjẹ́. Tí Tóbi ò bá sọ pé oyún bàjẹ́, Mariam á sọ pé oyún bàjẹ́, Ashley á sọ pé oyún bàjẹ́. Wọ́n ní kábíyèsí ní kò sí nǹkan kan tó jẹ́ tuntun. Wọ́n nígbà tí kábíyèsí tó dẹ̀ sọ ọ̀rọ̀ yẹn, wọ́n ní tí kábíyèsí dẹ̀ sọ̀rọ̀ yẹn, wọ́n ló bá bẹ̀rẹ̀ sí í sunkún. Wípé tó bá jẹ́ Queen Naomi ni kábíyèsí ò ní ṣe bẹ́ẹ̀ fún Queen Naomi. Pé kí ló ń ṣe fún kábíyèsí ń treat tó ń báyìí. Wọ́n nígbà tí ọ̀rọ̀ yìí tó dé palace, wọ́n ní màmá àgbà yìí dẹ̀ ti dàgbà gan. Wọ́n ní she is about 90 something years. Wọ́n nígbà tí màmá yìí gbọ́ nǹkan tí wọ́n ní ó ṣẹlẹ̀ sí Ashley, wọ́n ní màmá ní pé kí wọ́n má parọ́ mọ́. Wípé gbogbo irọ́ àwọn oyún àwọn ó bàjẹ́ lé. Wọ́n ní màmá ní kí wọ́n má parọ́ mọ́ o. Màmá ní kì í ṣe èní ni wọ́n ti máa ń parọ́ ipá wọn lóyún. Wípé every time bó ṣe máa ń parọ́ nìyẹn. Wípé tí wọn ò bá lọ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́wọ́ Queen Naomi, wípé ìdáríjì ẹ̀ṣẹ̀ ni wọ́n need. Wípé torí pé wọ́n ṣe Queen Naomi, wípé wọ́n fi ọwọ́ kan àmì òróró Olúwa. Ṣé dẹ̀ mọ̀ pé ìyá àgbà yìí kì í ṣe family Queen Naomi, family kábíyèsí ni. Wọ́n ní màmá yìí wọ́n náà máa ń rí àwọn nǹkan míì tó jẹ́ pé kó tó ṣẹlẹ̀. Wọ́n ní màmá yìí ló sọ̀rọ̀ yìí o. Allegedly ní nǹkan tá a gbọ́ la sọ fún yín o. Ẹ̀wọ̀n pé Tóbi náà ti sọ̀rọ̀ yìí rí tó ní káwọn lọ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́wọ́ Queen Naomi, pé ìyà ẹ̀ṣẹ̀ àwọn làwọn ń jẹ. So wọ́n ní ìyá yìí, wọ́n ní nǹkan tí màmá àgbà sọ nìyí o. Wípé wọ́n gba nǹkan tó jẹ́ tọmọ Ọlọ́run. Wípé kán lọ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ o. Wípé torí pé kì í ṣe nǹkan kékeré. Ṣé mọ̀ pé màmá àgbà rí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí Queen Naomi àti kábíyèsí nínú palace.
Wọ́n dẹ̀ mọ bí wọ́n ṣe maltreat Queen Naomi. Wọ́n mọ bí gbogbo wọn ṣe pawọ́pọ̀ láti maltreat Queen Naomi. Nǹkan tí màmá yìí rí nìyí tó fi sọ gbogbo nǹkan tó sọ. Wọ́n ní màmá ní pé kò sí kankan nínú wọn tó lóyún o, wípé wọ́n ń parọ́ ni, wípé kí wọ́n lọ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́wọ́ Queen Naomi. Ẹ̀yin èèyàn lé gist tèmi nìyí. Please, if you are hearing me for the first time, I want you to subscribe to my channel. And to my old subscribers, please share, like. Òkè òkè lọ́wọ́ yín á máa lọ o. Ọwọ́ yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Èmi ọmọ yín ni o, Mashola Gist TV. Please share this video, like and subscribe. God bless you all.